Ladies and gentlemen, it's my pleasure to introduce to you one of the finest Fuji gospel musicians of our time. Put your hands together for Tosin Adu. Mo ti wá padà dúró lórí Kristi àpáta ayérayé àti pé gbogbo ilẹ̀ mìíràn tẹ́rí ìyànrìn ni wọ́n jẹ́. Èmi ò mọ̀ o, èmi ò mọ̀ ọ̀gángan. Ọ̀gángan ibi tí n bá ti mọ̀ pẹ̀mí wá o. Ọ̀rọ̀ mi kọjá ìwé jíjà. Àlọ́rọ̀ mi kọjá ìwé jíjà o. Oore tẹ́lẹ̀dùà ṣe yẹn ẹ máa ṣe kan kú o. Ọ̀rọ̀ mi kọjá ìwé jíjà. Olúwa tó sì ń wo gbẹ̀ngà fẹ́lẹ́fẹ́lẹ́ láyé Ọlọ́run tí bá wa ṣe àti wà lọ́run mo kéésì o ìyẹn lójú ọ̀tá. Àwa hallelujah sọ́ba wa tó. 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 Hallelujah wo di Jẹ́ríkò lọ́jọ́ sí àwa ò ní ṣàyíké. Àwa hallelujah sọ́ba wa tó. Ìbálọ́wọ́ Elédùmarè ọba tó gbé wa wá bí o. Ikú bàbá yẹyẹ òbìrìkìtì ti ń pọ́jọ́ ikú dáa ti ń sọ bìdìrẹ. Ó ti gba kọ́kọ́rọ́ lọ́wọ́ ikú ó ti pa wọ́n ta lẹ́nu mọ́. Owó lè ikú tìkùnlẹ̀ o. Ibi tó ní kí gbégbé tèmi má ṣe gbé. Ibẹ̀ gangan mo máa mú un lé sí o. Ibi tó ní kí tẹ́tẹ́ máa ṣe tẹ́ o. Ibẹ̀ gangan ní pàṣẹjì mi sẹ́. Kàjàkó rẹ̀ ni o mo ti mú rẹ̀ rodò. Kí a mọ̀ sá mo ti bọ̀rọ̀ Jésù gbéra. Àti pé nǹkan ní ikú kọ̀ọ̀kan bí kò ṣe iye o. Sọ́lùwọ́ Ọlọ́run wọn bàbá ń bẹ láyé máa ká hallelujah sọ́ Ọlọ́run hallelujah sọ́ba wa tó. Àwa hallelujah sọ́ba wa tó. Àwa hallelujah sọ́ba wa tó. Àwa hallelujah sọ́ba wa tó. Hallelujah wo di Jẹ́ríkò lọ́jọ́ sí àwa ò ní ṣàyíké. Àwa hallelujah sọ́ba wa tó. Tí n bá sọ ìtàn ayé mi o, ọ̀rọ̀ mi àyà yín lẹ́nu. Torí kò wulẹ̀ fẹ́ já sọpẹ́, torí ogun lọ́gọ̀ ìṣòro ni. Kẹsàn èyí tá a rí tá ò mọ̀ kógun ni, èyí tá a mọ̀ tá ò dẹ̀ rí o. Abunijẹ́ fàtẹ́gùn sí pọ̀ o, nípasẹ̀ ìrìn àjò mi. Àmọ́ síbẹ̀ n kò ní bínú, èmi kọ́ ni Jésù Kristi ìtòṣe o. Èmi hallelujah sọ́ba mi tó. Àwa hallelujah sọ́ba wa tó.